إن آدم كان شيخنا بابا ولكن قالوا فاوى إن آدم كان شيخنا بابا ولكن قالوا فاوى إن آدم كان شيخنا بابا ولكن قالوا فاوى إن آدم كان شيخنا بابا ولكن قالوا فاوى. Bàbá ńlá gini gbogbo yìí tó pàdé orí wa níjọ́ tó wà pàdé ẹni tí wà rẹ̀ jọ tiẹ̀ irú ń tọ̀ ń fẹ́ tẹ́sítì rẹ̀ choice rẹ̀ irú ń tọ̀ fẹ́ níjọ́ tó pàdé rẹ̀ ọwọ́ bá a pàdé lára kìrìsìtẹ́nì ọwọ́ wo máa fẹ́ lágbájá yé jọ ọwọ́ ni èmi náà máa fẹ́ yí ẹ ti wájú conclude ọwọ́ ni but on one condition kí ni condition náà bí ẹni ṣe ẹ̀sìn Islam yíṣẹ́ yìí lẹ́wà nígbà náà yóò gbé túláàsì kí n wá sí ẹ̀sìn yìí. Bàbá ti wá wí bẹ́ẹ̀ ọ̀rá rí wípé ntọ́ fẹ́ tọ́ ń wá ti tó rí òun náà ni wà ọ̀rá bá ìwà yẹn lára ẹ̀ ọ̀gbọ́ àyàkúmọ́lá ìsìlámù sọ ìsìlámù fi ọ́ ó fún ọ ní àyè kọ̀ọ̀fẹ́ kó o sì fi ilẹ̀ láti máa lọ ṣọ́ọ̀ṣì rẹ̀ wọ́n máa ṣe ẹ̀sìn rẹ̀ kí wọ́n tọ́ jẹ́ mùsùlùmí náà máa ṣe ẹ̀sìn rẹ̀ wọ́n máa ṣàláwọ̀ akíbárò rẹ̀ wọ́n máa lọ ṣọ́ọ̀ṣì máa lè pe Jésù rẹ̀ tí ń pè. ọ̀nà sára àti Yẹhudi yẹn Ọlọ́run tún kìlọ̀ àwọn dáa tún lè fẹ́ láàrin wọn kí wọ́n sì wá sọ Christian tí ẹgbẹ́ àwọn ti ẹ̀sìn inú rẹ̀ ṣe. تنكحوا المشركات حتى يؤمنا ولا تنكحوا المشركات حتى يؤمنا. Ọlọ́run lè gbọ́dọ̀ fẹ́ kèfèrí ọ̀ṣẹ́ bọ́ títí di ìgbà tó máa fi di mùsùlùmí. Allahu Akbar. Ẹ gbọ́dọ̀ ẹ̀wọ̀n ni. Ṣé wọ́n rí àyà yìí? Ó wà nù Yẹ̀húdí náà. Ọlọ́mọ̀mọ̀ kan sọ eléyìí ni. Bẹ̀rẹ̀ bá tó fẹ́ra yín náà o. Ó lọ́wọ́ tẹ́tí gbọ́dọ̀ fẹ́ láàrin wọn o. Ẹ bá wo Quran chapter 4 verse 153. Ẹni sáì, pàṣẹ ìbáǹgbé. Quran 4 verse 153. 153. Kó tó lọ bẹ́ẹ̀ kó àfáà lóru bá wọ́n sọ́ọ́sì báyìí náà. Quran 98 verse 5 and 6, 7. Kẹ́lẹ́ wọ̀ pé nínú àwọn kè Yẹ̀húdí àrùnsá kìfìrí wà nù wọn. Ọ̀ṣẹ́ bó wà nù. Ṣé àwọn náà lẹ́sọ̀ máa fọmọ fún? Kọ́nà ọ̀sẹ̀ yẹ fọmọ fún wọn. Wọ́n ọ̀sẹ̀ adé fọmọ fún kò sínú wọn o. Tí bá ti ń ṣe gbọ́nà ìgbọ́dọ̀ fọmọ fún. Kìfìrí ìgbọ́dọ̀ fọmọ fún. Ètò bá jẹ́ tó gba ànábì yìí sá gbọ́. Tó gba Mósè ìgbọ́dọ̀ fọmọ fún wọn. وما أمروا إلا ليعبدوا الله. Gbogbo àwọn tá a ránṣẹ́, àárọ̀ wọn ní nǹkan kan, wọ́n mọ̀ ọ́n إلا ليعبدوا الله. àyíkọ́ wa jẹ́rúsìn Ọlọ́run ni látòrí Noah lórí Abrahamu lórí Mose lórí Muhammadu. وما أمروا إلا ليعبدوا الله àyíkọ́ wa sí náà ni o. إن له
Nàsárà yan zàká Nàsárà ń kírun. Nínú wọn ni o. Àwọn tó yan zàká. Àwọn tó kì láfọmọ fún. Kò ń ṣàwọn kèfèrí inú wọn àbáwọn ṣẹbọ. Ọlọ́ni. وما أمروا إلا ليعبدوا الله مخلصين له الدين حنفاء ويقيموا الصلاة ويؤتوا الزكاة وذلك دين القيمة إن الذين كفروا من أهل الكتاب والمشركين في جهنم خالدين فيها أولئك هم شر البرية. Àwọn ẹ̀dá burúkú ni wọ́n. الله أكبر. Àwọn ẹni òfò. Kò tún yà àfọ àdébẹ̀. Kò yẹ wá débẹ̀. أكبر. Ọlọ́run àwọn tá a fún tíra yẹn o. إن الذين كفروا من أهل الكتاب والمشركين Àgbọ̀dọ̀ fọmọ fáwọn yẹn. نار جهنم Nínú àwọn tá a fún tíra tún nìyẹn náà Yẹ̀húdí. في نار جهنم Tọ́rọ̀ àtà ìná máa wọ̀. خالدين فيها أولئك Àgbọ̀dọ̀ fáwọn yẹn lọ́mọ. شر البرية. Àwọn ẹni tún jẹ́ Yẹ̀húdí ọjọ́ náà sára o. Àìkìtàbí ni wọ́n àgbọ̀ fún wọn lọ́mọ. Torí bẹ́ẹ̀ ẹ̀dá burúkú ni wọ́n. Ẹ̀gbọ́n mi yé ẹ̀dá burúkú tún làwọn yẹn. Ẹ̀jọ̀ ṣé àwọn tó lè ò tiẹ̀ yé lọ́rọ̀ Nàsárà tó máa lọ yé. نصارى لولو. Àwọn eléyìí kò tún yé wọn. Wọn kú Yẹ̀húdí mẹ́ta ni wọ́n. Kẹfẹ́ nígbà wọn ṣe bó wà nù wọn. الله أكبر. Nígbà ọkùnrin àti máa fọ́ bá 153. àwọn onítìrà Ẹ máa gbọ́ o. yóò bí ó léèrè pé kí o sọ tírà kan kalẹ̀ fún wọn láti sánmà. Ọlọ́lá àtà fún tíra. Yẹ̀húdí àti Nàsárà wọn ni a. Jẹ́ ká gbá fún wa láti sánwọ̀n làwọn ká rí nǹkan ká. nítorí náà dájúdájú wọ́n ti bi Musa léèrè ohun tí ó tóbi jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́run àmọ́ kí ló ń yà ẹ́ lẹ́nu? Ṣé àwọn wèrè yìí? Wọ́n bi Mósè ní tó ju yẹn lọ o. wọ́n wí pé Tí ìbí wọ̀ ọ́. wọ́n wí pé Owó kẹ̀gbẹ́ kí leléyìí? wọ́n sọ fún un wípé Ó gbé fi Ọlọ́run hàn wá ní gbangba. Mósè àfẹ́rọ́ náà. Ẹ̀ṣọ́ tí ìbí wọlé rèé rú ẹ̀. sọ fi Ọlọ́run hàn wá ní gbangba. Wọ́n sọ pé Kùránì ẹ̀yà àfẹ́ bá a gbà mí wà. Kọ́lọ́ jùlẹ̀ gbé bí òun rèé. Ìyẹn ló wá wò kì. Wọ́n ṣọ́ọ̀tì ìbí ẹgbẹ́ fọlọ́ hàn wọ́n. nítorí náà Ẹ wá wo bọ́lá ṣe qualify wọn o. nítorí náà Torí náà, ọ̀wárìrì sì kọlù wọn. ọlá kókì ìbí àwọn wèrè tó fẹ́ nítorí àbòsí wọn. Ọlọ́run ti ya wèrè wọn gbádùn. lẹ́yìn náà Lẹ́yìn náà, wọ́n sì mú ògédéǹgbé màálùú ní Olúwa lẹ́yìn tí àlàyé ti dé wá bá wọn. wọ́n lọ ń bọ màálùú. Wọ́n lọ ń ṣe ẹbọ sọ́lọ́hun. Àwọn Yẹ̀húdí àti Nàsárà nìyẹn o. Àwọn Nàsárà gẹ́gẹ́ àwọn Yẹ̀húdí nìyẹn láyé Mósè. Ẹlẹ́bọ ni wọ́n, ó wà láàrin wọn. Ṣé àlá fọmọ fún?
sunna wa jamaa. Gbogbo ẹ̀sùn àjẹmọ́ ni. Gbàgbọ́ wọn nìyẹn. Ìgbàgbọ́ wọn nìyẹn. Aláàrọ́tàn yìí. So mo máa ń lọ rí pé wọ́n á ní kẹ́nìkan pè é. Torí máa gbogbo ní pé fóònù mi. Bẹ́ẹ̀ni. Ìyẹn wá pè é. Mo ní bí léèrè pé ṣé wọ́n lè fẹ́ wọn? Ìyẹn àfa. Ká fi ṣe example. Ìyẹn àfa àlè sunna wa Ká ní jamaa. àfa wa wà ní alókọ̀, ìyàwó ẹ̀ wà ń sẹ̀lẹ̀. Gbọ́ mi yé. Àgbọ́yé. Àfa wà ní alókọ̀, ìyàwó ẹ̀ wà ní rìdíìmù. Àbí gẹ́rú wà ń síra fún. Àbọ̀lọ́gẹ́ bá síra fún. Àbí jọ. Bára tó máa dáhùn. Ó ní a bọ́ọ̀lù ohun tí ìfẹ́ Mùsùlùmí dé tó yẹ Kírísítẹ̀ ló wá kù. Ọgbọgbọ́n làgbà fi sá fún màálù náà fi sí. Òun dẹ̀ ní káwọn lọ fẹ́ wọn tó ní Kùránì sọ bẹ́ẹ̀. Inna lillahi wa inna ilayhi raji'un. Ọlọ́ni. Laqad kafara alladhina qalu. Ọlọ́ni wọ́n ti di kèfèrí. Alladhina qalu. Àwọn tí wọ́n sọ wípé. Inna Allaha huwa al-Masihu ibn Maryam. Ọlọ́run ni Jésù ọmọ Mèrí. Allahu akbar. Kèfèrí ni wọ́n. Àfa sọ pé gbogbo kọ́lọ́ ń pè lọ́lọ́run. Olúwa ló máa ń pè Jésù. Àwọn díẹ̀ lọ́wọ́ ń bá nínú ayé ayé. Àkíkà. Àfa olódò ni yín sà. Ọ̀jọ̀gbọ́n àgbà. Gbogbo wọn ni. Kò yé yín ni. Nínú Sámúẹ́lì kejì. 2 Samuel chapter 22 verse 32 ẹ̀gbọ́n sí bẹ́ẹ̀ yìí. Ǹjẹ́ sáré Olúwa? Ẹ̀gbọ́n béèrè. Àfa gbàgbọ́ pé àwọn kan ń pe Jésù ní Ọlọ́run kékeré làwọn yẹn. Àwọn tó pọ̀ jù Olúwa ni Jésù tí wọ́n ṣe kèfèrí. Ǹjẹ́ sáré olùpè ní Olúwa? Ẹgbà ń sọ fún yín pé ta la lè pè ní Olúwa. Bí kì í bá ṣe Ọlọ́run alágbára. Ta lolúwa? Ọlọ́run. Kí ni Jésù? Bó o gbàgbé Jésù Olúwa kèfèrí ni ẹ́, Ọlọ́run ni túmọ̀ ẹ̀. Bẹ́ẹ̀ni. Bó o pè Ọlọ́run dàrẹ́tì ni wọ́n lọ ti ẹ nìyẹn. Tòṣe ni. Ẹ jọ̀wọ́ lọ́pọ̀ ni. Ẹ má fẹ́ Kírísítẹ̀ lọ́kọ o. Ẹ má fẹ́ wọn yàwó èèwọ̀ ni o. Àwọn àfáà tó sọ ọmọ tó sọ ni o. Kírísítẹ̀ kan ẹ̀nà sàárà o. Wọ́n ṣì lọ́nà. Ìmọ̀ yẹn pọ̀ púpọ̀ kò kéré alákùnlé fani lọ́ba ni ó jẹ́. Ó tó wá ní ìyànràn wípé àṣẹ ìhùwà Ádámù ló kọ́ wa ní kéwú. Ẹyẹ yan wá kàrámù náà bà ní Ádámù. Lábàbẹ̀ tó sọ mímọ́ di ilẹ̀ pátákárá wa. Ẹkú iṣẹ́ bàbá. Ìṣẹ̀mí ṣe ìkùnà Ádámù wúlò fún ẹ̀dá aráyé. Wọ́n tàn mọ́ lẹ́sẹ̀ẹ́sì pẹ̀lú ìmọ̀ tó bá fún wọn fààyè ayé.